àrólé oòduà ọ̀ọ̀nìrìṣà ọba babátúndé ẹniìtàn adéyẹyẹ ògúnwúsì ọ̀jájá kejì ọ̀jájá the second kábíyèsí ti sọ̀rọ̀ ó ti ṣe ìkéde lórí ohun tó dá ìjà àti awuyewuye ńlá sílẹ̀ láàrin òun àti aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé ọba hakeem abímbọ́lá ọ̀wádé àkọ́kọ́. ọ̀ọ̀ni ti ṣe ìkéde lórí ẹ̀ o tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé lóṣù kejìlá ọdún tí a wà yìí gan ni gangan yóò sọ tí òun yóò gbé ìgbésẹ̀ lórí ohun tó fa ìjà láàrin òun àti aláàfin ọ̀yọ́ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ariwo ńlá mà jáde ní ilẹ̀ yorùbá àti lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí aláàfin tí ó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni bọ̀dé dúrójayé tó jẹ́ kó di mọ̀ tó ṣe ìkìlọ̀ fún ọ̀ọ̀nìrìṣà wípé ọ̀ọ̀ni ti ń kọjá àyè rẹ̀ o nítorí pé ó lọ́ọ́ fi oyè ọ̀kan lọ́mọlẹ̀ yorùbá ó lọ́ọ́ fi dá gbajúgbajà oníṣòwò ìlú ìbàdàn ni tó ní ilé ìgbafẹ́ àti rédíò ìlàjì ní ìlú ìbàdàn ìyẹn olóyè jibril dọ̀tun sànúsí tí aláàfin ọ̀yọ́ sì jẹ́ kó di mọ̀ pé baba ńlá ìkọjá àyè ó ní ọ̀ọ̀ni ṣe nítorí pé kò láṣẹ láti fi èèyàn joyè tó kárí gbogbo ilẹ̀ yorùbá oníbọ̀ ní bá fẹ́ fìyàn joyè oyè tí kò ju ilé Ifẹ̀ àti agbègbè tó ń ṣàkóso lọ ni. bẹ́ẹ̀ ni aláàfin jẹ́ kó di mọ̀ wípé òun ni olórí gbogbo ọba ilẹ̀ yorùbá òun sì nìkan lòun ní àṣẹ láti fi èèyàn joyè tí ó kárí gbogbo ilẹ̀ yorùbá. aláàfin tó sọ fún ọ̀ọ̀ni nígbà náà wípé kábíyèsí ń hùwà bí ẹni tí kò sí ẹni tí ó yẹ lọ́wọ́ wò tàbí ẹni tí ó mú tó sì lóhùn fún kábíyèsí ní ọjọ́ méjì péré èyí tí í ṣe wákàtí méjìdínláàádọ́ta 48 hours láti lọ́ọ́ fagilé oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá tó fún dọ̀tun sànúsí kó sì gba oyè náà kúrò. bó tilẹ̀ jẹ́ pé ààfin ilé-ifẹ̀ àti agbẹnusọ kábíyèsí moses ọláfárẹ̀ ó láwọn ò ní fún aláàfin ọ̀yọ́ lésì nítorí pé àwọn kì í fún ẹni tí ò bá tọ́ lésì àwọn kì í fún lésì ṣùgbọ́n tí àwọn ará ilé-ifẹ̀ àtàwọn tó súnmọ́ ní jẹ́ kó di mọ̀ pé aláàfin ọ̀tọ̀ ní nǹkan tí aláàfin sọ pé kò papọ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé ọ̀ọ̀ni ò fi dọ̀tun sànúsí jẹ oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá wọ́n lóye ọ̀kan lọ́mọ ilẹ̀ oòduà ìní ọ̀ọ̀ni fi jẹ. ṣá ọlọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ sunday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí lásìkò tí ọ̀ọ̀ni tí ó lọ ṣàbẹ̀wò ìkíni kú oríire sí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn tuntun tó fẹ́ ṣe ayẹyẹ ìwúyẹ̀ lọ́sẹ̀ yìí ọba rasheed adéwọ̀lú ládọjà òní kábíyèsí ìyún ọ̀ọ̀ni ló mà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lásìkò tí dọ̀tun sànúsí tó náà wà lọ́dọ̀ ọba ládọjà láti kí ọ̀ọ̀ni káàbọ̀ lásìkò tó wà ń bẹ̀ ìní ọ̀ọ̀ni kúkú kéde wípé láàrin ọjọ́ kẹrin sọ́jọ́ karùn-ún oṣù kejìlá ọdún tí a wà yìí ìnà yóò ṣayẹyẹ ìwúyè ọ̀kan lọ́mọ oòduà fún dọ̀tun sànúsí tó sì jẹ́ pé níṣe láriwo ńlá sọ nínú ilé ọba ládọjà tí àwọn èèyàn kí dọ̀tun sànúsí táǹkì kú orí.